mo dúpẹ́ lọ́wọ́ adániwáyé ọba tó ń pa mí mọ́ ògo yẹlé rẹ ọba àná ọba ẹni ọba tí ò yípo padà ọba ní gbogbo ọjọ́ òṣùbà rẹ̀ rèé o Rasulullahi ọba onídéédé ọba tó ń pani ọba tó ń lani ọba tó ń deni ọba tó ń túni sílẹ̀ lọ́wọ́ agbára ẹ̀mí òkùnkùn ìyìn yẹ ọ́ o ànábì Muhammad onílé ọlá kábíyèsí o ọba tó yọ Yusuf lọ́wọ́ ọ̀tá o òní lọ́jọ́ ìbí mi Àṣàkẹ́ Ìyábọ̀dé káfílà àdèdì ìran October 2 lábí mi sáyé ọjọ́ kejì oṣù kẹwàá lọ́dọọdún ṣálọ́jọ́ ìbí mi Ọ̀yọ́ láti bí mi Ìyábọ̀dé o Ọ̀yọ́ Aláàfin òjò pàṣẹ kẹrọ máa ti bá Ọ̀yọ́ ló ní ká máa rìn ká máa sanpá ṣe báwa la ní ká gbèsè kó yẹ ènìyàn àwa lọ máa jíṣọlá mo dúró ọwọ́ mi ò tó sin mo bẹ̀rẹ̀ ọwọ́ mi ò tó sin àwọn àgbà kan wọ́n ní ìdọ̀bálẹ̀ wo ìdọ̀bálẹ̀ ni mo wà ìsìn wọ́ sí mi lẹ́nu èmi lọmọ kú tí kò gbọdọ̀ pa èmi lọmọ àrùn tárùn ó gbọdọ̀ dé o bàbá tiwa lóògbìn ìgbàdo ọ̀ràn sẹ́yìn kùlé lẹ́yìn kùlé ẹlẹ́yìn kùlé tẹ̀rí ìyẹn ò gbọdọ̀ yá jẹ àní wọn ò gbọdọ̀ bẹ́ dànù o mo lé mi lọmọ okùn wọn là ibi lẹ́gbẹ́ yọ lọ́jọ́ kìíní àná o ibẹ̀ ló di Ọ̀yọ́ àwa lọ́mọ afọ ìyàyà ṣàlejò Ọ̀yọ́ ni mi ò Ọ̀yọ́ mèsì o mo lé mi kì í ṣọmọ àlè ọmọ ọkọ ni mi orí mi jẹun pẹ́ láyé Rasulullahi jẹ́ ń gbáyé pẹ́ kí iṣẹ́ mi máa ń ṣe dògbò o kọ́nà mi máa ń ṣe dàrú o kábínú orí máa ń ṣe bògó mi jẹ́ orí mi máa ń jẹ́ sìnkú ọmọ kó gbáyé pẹ́ o mẹ́rin àmọ́ ọmọ mi lọ́lá ànábì Muhammad ò máa bẹ́gbẹ́ pé èmi aláṣẹ àti olùdásílẹ̀ Káfí concept èrè rẹpẹtẹ ni mo bẹ̀bẹ̀ fún o Èdùmàrè Rasulullahi dákun jọ̀rọ̀ mi ó tọ́pẹ́ kí má ṣe dẹrù tòbínrin tí wọ́n di ìwọ́ mọ́ rí orí mi gbà mí o ẹ̀dá mi gbà mí o kọ́kọ́ mi máa ń ṣe ṣàìsàn o Èdùmàrè jọ̀wọ́ àwọn òbí tán wakọ̀ mi wá sáyé iṣọ́ má jiná fún yín o láìṣe Èdùmàrè o ẹ ò ní mọ bójì mi ẹ̀yin ọ̀rẹ́ mi ikú ò níyàwó o a máa pẹ́ fúnra wa lọ́lá ànábì Muhammad oníṣẹ́ ńlá ọ̀rẹ́ mi Olúbùkọ́lá ọlá ìtàn ọlá rẹ̀ ò ní tán ọ̀rẹ́ mi alájà Ṣẹ̀kínà Oyèbọ̀dé o àtàjèrè ọjà láṣẹ Èdùmàrè mi ò ní gbàbúrú sí ẹ lọ́la oníṣẹ́ ńlá ọ̀rẹ́ mi Yétúndé Hasan aláṣẹ Rebecas àgbà náà ò ní wọ́ṣẹ́ rẹ ọ̀rẹ́ mi Karimat lọ́lá Olódùmarè òníyọ́ lẹ́gbẹ́ tabáṣòde tán ká padà sínú ilé torí tabá tẹ ẹ̀dẹ̀ là máa dé sí ọba àdàrà Rọ̀fíàt ara 99 pẹ̀lú rílánú ńlá ìyá àdédé ìran ọlá ìta àdédé ìran o lọ́lá ànábì Muhammad ẹ ò ní kánjú kú Ismaila Babalọ́lá ló lóhùn adùn yìí o alájà Ṣẹ̀kínà Oyèbọ̀dé ọ̀rẹ́ yín ló ní máa kí yín kú ọdún àdúrà tán ní ń gbà mí ò lè sọ́tán ẹ kú ọdún o ọlọ́jọ́ ìbí ẹ máa pẹ́ láyé.